Epísítélì kínní ti Pọ́ọ̀lù sí àwọn ará Kọ́ríńtì orí kìíní. Ìkíni. Pọ́ọ̀lù, ẹni tí a pè láti jẹ́ àpọ́sítélì Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run, àti Sósténè arákùnrin, sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì, àwọn tí a sọ di mímọ́ nínú Kristi Jésù, àwọn ẹni tí a ń pè lé èèyàn mímọ́, pẹ̀lú gbogbo àwọn tí ń pe orúkọ Jésù Kristi Olúwa wa níbi gbogbo, ẹni tí ń ṣe tiwọn àti tiwa. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Olúwa wa Jésù Kristi. Ìdúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo nítorí yín, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún yín nínú Jésù Kristi. Nítorí pé nípasẹ̀ rẹ̀ la sọ yín di ọlọ́rọ̀ lé ohun gbogbo, nínú ọ̀rọ̀ ìsọ gbogbo àti nínú ìmọ̀ gbogbo, àní gẹ́gẹ́ bí a ti fìdí ẹ̀rí Kristi kalẹ̀ nínú yín, tó bẹ́ẹ̀ tí ẹ̀yin kò fi rẹ̀yìn nínú ẹ̀bùnkẹ́bùn, tí ẹ sì ń retí ìfarahàn Olúwa wa Jésù Kristi, ẹni tí ó fi ìdí yín kalẹ̀ títí dé òpin, kẹ́yìn kó lè jẹ́ aláìlẹ́gàn lé ọjọ́ Olúwa wa Jésù Kristi. Olódodo lé Ọlọ́run nípasẹ̀ ẹni tí a pè yín sínú ìdàpọ̀ ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Ìyapa nínú ìjọ. Mo sì bẹ̀ yín, ará, lé orúkọ Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà, àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà. Nítorí a ti fi hàn mí nípa ti yín, ará mi, láti ọ̀dọ̀ àwọn ará ilé Chloe, pé ìjà ń bẹ láàrin yín. Ǹjẹ́ yìí ni mo wí pé, olúkúlùkù yín wí pé, èmi ni ti Pọ́ọ̀lù, àti èmi ni ti Àpólò, àti èmi ni ti Kéfà, àti èmi ni ti Kristi. Aha pé Kristi bí? Ìṣe Pọ́ọ̀lù la kàn mọ́ àgbélébù fún yín bí? Tàbí lórúkọ Pọ́ọ̀lù ni a baptisi yín sí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi kò baptisi ẹnìkankan nínú yín, bí kò ṣe Kíríspù àti Gáíù. Kí ẹnikẹ́ni kó má ṣe wí pé mo ti ń baptisi lórúkọ èmi tìkálára mi. Mo sì baptisi àwọn ará ilé Stefana pẹ̀lú. Lẹ́yìn èyí, èmi kò mọ̀ bí mo bá baptisi ẹlòmíràn pẹ̀lú. Nítorí Kristi kò rán mi láti lọ baptisi, bí kò ṣe láti wàásù ìhìnrere, kì í ṣe nípa ọgbọ́n ọ̀rọ̀, kí a má ṣe sọ àgbélébù Kristi di aláìlágbára. Kristi ní agbára àti ọgbọ́n Ọlọ́run. Nítorí pé wèrè lé ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ó ṣègbé, ṣùgbọ́n sí àwa tí a ń gbàlà, agbára Ọlọ́run ni. Nítorí tí a kọ pé, èmi ó pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run, èmi ó sì sọ òye àwọn olóye di asán. Ọlọ́gbọ́n náà hadà, akọ̀wé náà hadà, òjìyàn ayé náà hadà. Ọlọ́run kò àti sọ ọgbọ́n ayé di wèrè. Nítorí pé nínú ọgbọ́n Ọlọ́run níwọ̀n bí ayé kò ti mọ̀, nítorí ọgbọ́n, ó wu Ọlọ́run nípa wèrè wàásù láti gba àwọn tí ó gbàgbọ́ là. Nítorí pé àwọn Júù ń béèrè àmì, àwọn Hélènì sì ń ṣàfẹ́rí ọgbọ́n, ṣùgbọ́n àwọn ń wàásù Kristi tí a kàn mọ́ àgbélébù, ìkọ̀sẹ̀ fún àwọn Júù àti wèrè fún àwọn Hélénì, ṣùgbọ́n fún àwọn tí a pè, àti Júù àti Hélénì, Kristi la agbára Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run. Nítorí pé wèrè Ọlọ́run gbọ́n ju èèyàn lọ, àti àìlera Ọlọ́run lé agbára ju èèyàn lọ. Ẹ sáà wo ìpè yín, ará, bó ti ṣe pé kìí ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n èèyàn nípa ti ara, kìí ṣe ọ̀pọ̀ àwọn alágbára, kìí ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá la pè. Ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn ohun tí ó lágbára, àti àwọn ayé tí kò níyìn, àti àwọn tí à ń kẹ́gàn, ilé Ọlọ́run sì ti yàn, àní àwọn tí kò sí, láti sọ àwọn tí ó wà di asán. Yóò má ṣe sí ẹlẹ́ran ara tí yóò ṣògo níwájú rẹ̀, ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lẹ́yìn ó wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdimímọ́ àti ìdáǹdè fún wa.
pé gẹ́gẹ́ bí a ti kọ, ẹni tí ó bá ṣògo kí ó máa ṣògo nínú Olúwa. Kọ́ríńtì kínní orí 2. Pọ́ọ̀lù wàásù Kristi tí wọ́n kàn mọ́ àgbélébùú. Àti èmi, ará, nígbà tí mo tọ̀ yín wá, kì í ṣe ọ̀rọ̀ gíga àti ọgbọ́n gíga ni ó fi tọ̀ yín wá. Nígbà tí èmi ń sọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run fún yín, nítorí mo pinnu rẹ̀ pé èmi kì yóò mọ ohunkóhun láàrin yín bí kò ṣe Jésù Kristi, ẹni tí a kàn mọ́ àgbélébùú. Èmi sì wà pẹ̀lú yín ní àìlera, àti ní ẹ̀rù, àti ní ọ̀pọ̀lọpọ̀ ìwárìrì, àti ọ̀rọ̀ mi, àti ìwàásù mi, kì í ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n ènìyàn, tí a fi ń yíni lọ́kàn padà, bí kò ṣe nípa ìfihàn ti ẹ̀mí àti ti agbára. Kí ìgbàgbọ́ yín kí ó má ṣe dúró nínú ọgbọ́n èèyàn, bí kò ṣe nínú agbára Ọlọ́run. Àṣírí tí ẹ̀mí Ọlọ́run fi hàn. Ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ ọgbọ́n láàrin àwọn tí ó pé, ṣùgbọ́n kì í ṣe ọgbọ́n ti ayé yìí, tàbí ti àwọn olórí ayé yìí tí ó di asán. Ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ ọgbọ́n Ọlọ́run ní ìjìnlẹ̀, àní ọgbọ́n tí ó farasin, èyí tí Ọlọ́run ti lànà sílẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé fún ògo wa, èyí tí ẹnikẹ́ni nínú àwọn olórí ayé yìí kò mọ̀. Nítorí ìbá ṣe pé wọ́n ti mọ̀, wọn kì bá ti kan Olúwa ògo mọ́ àgbélébùú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé, ohun tí ojú kò rí, àti tí etí kò gbọ́, tí kò sì wọ ọkàn ènìyàn lọ, ohun wọn ni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ẹ. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣí wọn payá fún wa nípa ẹ̀mí rẹ̀, nítorí pé ẹ̀mí ní ń wádìí ohun gbogbo, àní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Nítorí ta ni nínú ènìyàn tí ó mọ ohun ti èèyàn kan, bí kò ṣe ẹ̀mí tí ó wà nínú rẹ̀? Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó mọ ohun Ọlọ́run, bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n àwa ti gbà, kì í ṣe ẹ̀mí ti ayé, bí kò ṣe ẹ̀mí tí í ṣe ti Ọlọ́run, kí àwa kí ó lè mọ ohun tí a fi fún wa lé ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ohun náà tí àwa sì ń sọ, kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n èèyàn ń kọ́ni, ṣùgbọ́n èyí tí ẹ̀mí máa fi ń kọ́ni, èyí tí a fi ohun ẹ̀mí wé ohun ẹ̀mí. Ṣùgbọ́n èèyàn nípa ti ara kò gba ohun tí ẹ̀mí Ọlọ́run wọn nì, nítorí pé wèrè ni wọ́n jásí fún un, òun kò sì lè mọ̀ wọ́n. Nítorí nípa ti ẹ̀mí la fi ń wádìí wọn, ṣùgbọ́n ẹni tí ó wà nípa ti ẹ̀mí ń wádìí ohun gbogbo, ṣùgbọ́n kò sí ẹni tí ń wádìí rẹ̀. Nítorí pé ta lè mọ inú Olúwa tí yóò fi máa kọ́ ọ, ṣùgbọ́n àwa ní inú Kristi. Kọ́ríńtì kínní orí 3. Alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Ará, èmi kò sì lè bá yín sọ̀rọ̀ bí àwọn tí ń ṣe ti ẹ̀mí, bí kò ṣe bí àwọn tí ń ṣe ti ara, àní bí àwọn ọmọ ọwọ́ nínú Kristi. Wàrà ni mo ti fi bọ́ yín, kì í ṣe oúnjẹ, nítorí ẹ kò tí ì lè gbà á. Nísinsìnyí ná, ẹ kò tí ì lè gbà á, nítorí ẹ̀yin jẹ́ ti ara síbẹ̀. Nítorí níwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá wà láàrin yín, ẹ kò wá jẹ́ ti ara, ẹ kò wá sí rìn gẹ́gẹ́ bí èèyàn. Nítorí nígbà tí ẹnìkan wí pé, èmi ni ti Pọ́ọ̀lù, tí ẹlòmíràn sì ń wí pé, èmi ni ti Àpólò, ẹ kò wá ṣe èèyàn bí? Kí ni Àpólò ha jẹ́? Kí ni Pọ́ọ̀lù sì jẹ́? Bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gbàgbọ́, àti olúkúlùkù gẹ́gẹ́ bí Olúwa ti fún un. Èmi gbìn, Àpólò bomirin, ṣùgbọ́n Ọlọ́run ní mú ìbísí wá. Ǹjẹ́ kìí ṣe ẹni tí ó gbìn kankan, bẹ́ẹ̀ ni kìí ṣe ẹni tí ń bomirin, bí kò ṣe Ọlọ́run tí ń mú ìbísí wá. Ǹjẹ́ ẹni tí ń gbìn àti ẹni tí ń bomirin, ọ̀kan ni wọ́n já sí. Olúkúlùkù yóò sì gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tirẹ̀. Nítorí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run lé àwa. Ọgbà Ọlọ́run ni yín, ilé Ọlọ́run ni yín. Gẹ́gẹ́ bí oore-ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi, bí ọlọ́gbọ́n ọ̀mọ̀lé, mo ti fi ìpìlẹ̀ sọlẹ̀, ẹlòmíràn sì mọ̀ ọ́n lé, ṣùgbọ́n kí olúkúlùkù kíyèsára bó ti ń mọ̀ ọ́n lé. Nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi.
Ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà, fàdákà, òkúta iyebíye, igi, koríko, àkékò koríko lé orí ìpìlẹ̀ yìí, iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn, nítorí ọjọ́ náà yóò fi hàn, nítorí pé nínú iná ilẹ̀ ó fi hàn, iná yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò, irú èyí tí í ṣe. Bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ti ṣe lórí rẹ̀ bá dúró, òun ó gba èrè. Bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun á pàdánù. Ṣùgbọ́n òun tìkálára rẹ̀ lẹ̀ ó gbàlà. Ṣùgbọ́n bí ẹni la iná kọjá, ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run lẹ̀yin ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. Bí ẹnìkan bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òní Ọlọ́run yóò parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run, èyí tí ẹ̀yin jẹ́. Kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ. Bí ẹnikẹ́ni nínú yín láyé yìí bá rò pé òun gbọ́n, ẹ jẹ́ kó di aṣiwèrè, kí ó lè bá a gbọ́n. Nítorí ọgbọ́n ayé yìí kò lè ní lọ́dọ̀ Ọlọ́run. Nítorí a ti kọ ọ́ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn. A sì tún kọ ọ́ pé Olúwa mọ èrò ìrònú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tí yín lé ohun gbogbo. Ìbá ṣe Pọ́ọ̀lù, tàbí Àpólò, tàbí Kéfà, tàbí ayé, tàbí ìyè, tàbí ikú, tàbí òṣìṣìyí, tàbí ohun ìgbà tí ń bọ̀, tí yín ni gbogbo wọn. Ẹ̀yin sì ni ti Kristi, Kristi ni ti Ọlọ́run. Kọ́ríńtì kínní, orí 4. Iṣẹ́ àwọn àpọ́stélì. Jẹ́ kí èèyàn kí ó máa kà wá bẹ́ẹ̀ bí ìránṣẹ́ Kristi àti ìríjú àwọn ìjìnlẹ̀ Ọlọ́run. Pẹ̀lúpẹ̀lú, à ń béèrè lọ́wọ́ ìríjú pé kí Olúwa ẹ̀ náà kí ó jẹ́ olóòótọ́. Ṣùgbọ́n ohun kékeré ni fún mi pé kí ẹ máa ṣe ìdájọ́ mi, tàbí kí a máa ṣe ìdájọ́ mi nípa ìdájọ́ èèyàn. Nítorí tí èmi kò ṣe ìdájọ́ èmi tìkára mi, nítorí tí èmi kò mọ ohunkóhun sí ara mi. Ṣùgbọ́n a kò ti pa èyí dá mi láre, ṣùgbọ́n ẹni tí ń ṣe ìdájọ́ mi lé Olúwa. Nítorí náà, ẹ má ṣe ìdájọ́ ohunkóhun ṣáájú àkókò náà, títí Olúwa yóò fi dé, ẹni tí yóò mú ohun òkùnkùn, tí yóò farasin wá sí ìmọ́lẹ̀, tí yóò sì fi ìmọ̀ ọkàn hàn. Nígbà náà ilé olúkúlùkù yóò sì ní ìyìn tirẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ará, nǹkan wọ̀nyí ni mo ti fi ṣe àpẹẹrẹ ara mi àti Àpólò nítorí yín, kí ẹ̀yin kí ó lè ti ipa wa kọ́, kí ẹ má ṣe ro ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá. Kí ẹnìkan nínú yín kí ó má ṣe ti ìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì. Nítorí ta ló mú ọ yàtọ̀? Kí ni ìwọ sì ní tí ìwọ kò tí ì gbà? Bí o bá sì ti gbà á, èyí á ṣe tí ìwọ fi ń halẹ̀, bẹ́ẹ̀ ni pé ìwọ kò gbà á. Àṣà àtẹ́yìn lọ́rùn nísinsìnyí, àṣà ti sọ yín di ọlọ́rọ̀ nísinsìnyí, ẹ̀yin sì ń jọba láìsí wa. Ìbá sì wù mí kí ẹ̀yin kí ó jọba, kí àwa kí ó lè jùmọ̀ jọba pẹ̀lú yín. Nítorí mo rò pé Ọlọ́run ti yan àwa àpọ́sítélì kẹ́yìn bí àwọn ẹni tí a dá lẹ́bi ikú, nítorí tí a fi wá ṣe ìrànwọ́ fún ayé, àti fún áńgẹ́lì, àti fún èèyàn. Àwa jẹ́ aṣiwèrè nítorí Kristi, ṣùgbọ́n ẹ̀yin jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi. Àwa jẹ́ aláìlera, ṣùgbọ́n ẹ̀yin jẹ́ alágbára. Ẹ̀yin jẹ́ ọlọ́lá, ṣùgbọ́n àwa jẹ́ ẹni ẹ̀gàn. Àní títí fi di wákàtí yìí lèbi ń pa wá, tí òrùngbẹ sì ń gbẹ wá, tí a ti wà ní ìhòhò, tí a sì ń lù wá, tí a kò sí ní ibùgbé kan, tí à ń ṣe làálàá, à ń fi ọwọ́ ara wa ṣiṣẹ́, wọ́n ń gàn wá, àwa ń súre, wọ́n ṣe nínú ibi sí wa, àwa ń forí tì í. Wọ́n kẹ́gàn wa, àwa ń bẹ̀bẹ̀. A ṣe wá bí ohun ẹ̀gbin ayé, bí èrè ohun gbogbo títí di sísinyìí. Èmi kò kọ̀wé kan wọ̀nyí láti fi dójú tì yín, ṣùgbọ́n láti kìlọ̀ fún yín bí àwọn ọmọ mi àyànfẹ́. Nítorí bẹ́yìn tí ẹ ní 1000 olùkọ́ni nínú Kristi, ẹ̀yin kò ní baba púpọ̀, nítorí pé nínú Kristi Jésù ni mo ti fi ìhìnrere bí yín.
Nítorí náà mo bẹ̀ yín, ẹ máa ṣe àfarawé mi. Nítorí náà mo ṣe rán Tímótíù sí yín, ẹni tí ń ṣe ọmọ mi olùfẹ́ àti olódodo nínú Olúwa, ẹni tí yóò mọ mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi, gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ níbi gbogbo. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn gbéraga nínú yín, bí ẹni pé èmi kì yóò tọ̀ yín wá mọ́. Ṣùgbọ́n èmi ó tọ̀ yín wá ní lọ́ọ́lọ́ yìí, bí Olúwa bá fẹ́. Kì í sì ṣe ọ̀rọ̀ àwọn tí ń gbéraga lé èmi ó mọ̀, bí kò ṣe agbára. Nítorí ìjọba Ọlọ́run kì í ṣe nínú ọ̀rọ̀, bí kò ṣe nínú agbára. Kí lẹ̀yin fẹ́? Èmi ó ha tọ̀ yín wá tí èmi ti kù mọ̀ bí? Tàbí ní ìfẹ́ àti ẹ̀mí inú tútù? Kọ́ríńtì kínní, orí 5. Pọ́ọ̀lù ṣe ìdájọ́ lórí ìwà ìbàjẹ́. À ń ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín, àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí. Bí ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀, ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú káàánú kí a lè mú ẹni tí ó hurú ìwà yìí kúrò láàrin yín. Nítorí lóòótọ́, bí èmi kò ti sí lọ́dọ̀ yín nípa ti ara, ṣùgbọ́n tí mo wà pẹ̀lú yín nípa ti ẹ̀mí, mo ti ṣe ìdájọ́ ẹni tó hu ìwà yìí tán, bí ẹni pé mo wà lọ́dọ̀ yín. Lé orúkọ Jésù Kristi Olúwa wa, nígbà tí ẹ̀yin bá péjọ, àti ẹ̀mí mi, pẹ̀lú agbára Jésù Kristi Olúwa wa, kí ẹ fi irú èèyàn bẹ́ẹ̀ lé Sátánì lọ́wọ́ fún ìparun ara, kí a lè gba ẹ̀mí là lé ọjọ́ Jésù Kristi Olúwa. Ìṣeféfé yín kò dára. Ẹ̀yin kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ní gbogbo ìyẹ̀fun di wíwú. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kó lè jẹ́ ìyẹ̀fun tuntun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí a ti fi ìrékọjá wa, àní Kristi, rúbọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrankàn àti ìwà búburú, bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Èmi ti kọ̀wé sí yín nínú ìwé mi pé kí ẹ má bá àwọn àgbèrè kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àwọn àgbèrè ayé yìí pátápátá, tàbí pẹ̀lú àwọn olójúkòkòrò, tàbí àwọn alọ́nilọ́wọ́gbà, tàbí àwọn abọ̀rìṣà. Nítorí nígbà náà, ẹ kò lè ṣàìmá ti ayé kúrò. Ṣùgbọ́n nísìnyí, mo kọ̀wé sí yín pé bí ẹnikẹ́ni tí à ń pè ní arákùnrin bá jẹ́ àgbèrè, tàbí olójúkòkòrò, tàbí abọ̀rìṣà, tàbí ẹlẹ́gàn, tàbí ọ̀mùtípara, tàbí alọ́nilọ́wọ́gbà, kí ẹ má ṣe bá a kẹ́gbẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kí ẹ má tilẹ̀ bá a jẹun. Nítorí èwo ni tèmi láti máa ṣe ìdájọ́ àwọn tí ń bẹ lóde? Kì í ha ṣe àwọn tí ó wà nínú lé ẹ̀yin ṣe ìdájọ́ wọn? Ṣùgbọ́n àwọn tí ó wà lóde lé Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Ẹ yọ ìyìn búburú náà kúrò láàrin ara yín. Kọ́ríńtì kínní, orí 6. Onígbàgbọ́ ń pe ara wọn lẹ́jọ́ níwájú àwọn aláìgbàgbọ́. Ẹnikẹ́ni nínú yín tí ó ní ọ̀ràn kan sí ẹnìkejì rẹ̀, a gbọ́dọ̀ lọ pè é lé ẹjọ́ níwájú aláìṣòótọ́, kí ó má sì jẹ́ níwájú àwọn èèyàn mímọ́. Ẹ̀yin kò ha mọ̀ pé àwọn èèyàn mímọ́ ni yóò ṣe ìdájọ́ ayé? Ǹjẹ́ bí ó bá ṣe pé a ó ti pàṣẹ yín ṣe ìdájọ́ ayé, ẹ̀yin á ṣe aláìyẹ láti ṣe ìdájọ́ àwọn ọ̀ràn tí ó kéré jùlọ. Ẹ kò mọ̀ pé àwa ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì? Mélòó mélòó ni ohun tí í ṣe ti ayé yìí? Ǹjẹ́ bẹ́yìn ni yóò bá ṣe ìdájọ́ ohun tí ń ṣe ti ayé yìí? Ẹ̀yin ha yan àwọn tí a kò kà sí rárá nínú ìjọ ṣe onídàájọ́. Mo sọ èyí fún ìtìjú yín. Ó halẹ̀ jẹ́ bẹ́ẹ̀ pé kò sí ọlọ́gbọ́n kan nínú yín tí yóò ṣe ìdájọ́ láàrin àwọn arákùnrin rẹ̀. Ṣùgbọ́n arákùnrin pe arákùnrin ilé ẹjọ́, àti èyí ni níwájú àwọn aláìgbàgbọ́. Ǹjẹ́ ìsinyìí àbùkù ni fún yín pátápátá bí ẹ̀yin bá ara yín ṣe ẹjọ́, èyí tí ẹ̀yin kò kúkú gba ìyà, èyí tí ẹ̀yin kò kúkú jẹ́ kí á rẹ́ yín jẹ, ṣùgbọ́n ẹ̀yin jẹni ní ìyà, ẹ sì ń rẹ́ni jẹ,
àti èyí ni àwọn arákùnrin yín. Ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè, tàbí àwọn abọ̀rìṣà, tàbí àwọn panṣágà, tàbí àwọn aláìlera, tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, tàbí àwọn olè, tàbí àwọn olójúkòkòrò, tàbí àwọn ọ̀mùtí, tàbí àwọn ẹlẹ́gàn, tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ lé àwọn ẹlòmíràn nínú sì ti jẹ́rí, ṣùgbọ́n a ti wẹ̀ yín nù, ṣùgbọ́n a ti sọ yín di mímọ́, ṣùgbọ́n a ti dá yín láre lórúkọ Jésù Kristi Olúwa àti nípa ẹ̀mí Ọlọ́run wa. Ẹ fi ara yín yin Ọlọ́run. Ohun gbogbo ló yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ló lé èrè. Ohun gbogbo ló yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. Oúnjẹ fún inú, àti inú fún oúnjẹ, ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ. Ṣùgbọ́n ara kì í ṣe ti àgbèrè, bí kò ṣe fún Olúwa, àti Olúwa fún ara. Ṣùgbọ́n Ọlọ́run ti jí Olúwa dìde, yóò sì jí àwa dìde pẹ̀lú nípa agbára rẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristi li ara yín ṣe. Ǹjẹ́ èmi ó ha mú ẹ̀yà ara Kristi, kí èmi kó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí? Kí a má rí. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tó bá ń dàpọ̀ mọ́ àgbèrè di ara kan, nítorí tí ó wí pé àwọn méjèèjì yóò di ara kan. Ṣùgbọ́n ẹni tí ó ń dàpọ̀ mọ́ Olúwa di ẹ̀mí kan. Ẹ mọ́ sá fún àgbèrè. Gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn ń dá ó wà lóde ara, ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ń ṣe sí ara òun tìkára rẹ̀. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin kì í sì ṣe ti ara yín. Nítorí a ti rà yín ní iye kan, nítorí náà ẹ yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí ń ṣe ti Ọlọ́run. Kọ́ríńtì kínní, orí 7. Èrò nípa ìgbéyàwó. Ǹjẹ́ ní ti àwọn ohun tí ẹ ti kọ̀wé, ó dára fún ọkùnrin kó má fi ọwọ́ kan obìnrin, ṣùgbọ́n nítorí àgbèrè, kí olúkúlùkù kó ní aya tirẹ̀, àti kí olúkúlùkù kó sì ní ọkọ tirẹ̀. Kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya, bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ. Aya kò lé agbára lórí ara rẹ̀, bí kò ṣe ọkọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lé ọkọ pẹ̀lú kò sì lé agbára lórí ara rẹ̀, bí kò ṣe aya. Ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín, bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan, kí ẹ̀yin kó lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà, kí ẹ̀yin kó sì tún jùmọ̀ pàdé. Kí Sátánì kó má ṣe dán yín wò nítorí àìmáradúró yín. Ṣùgbọ́n mo sọ èyí bí ìmọ̀ràn, kì í ṣe bí àṣẹ, nítorí mo fẹ́ kí gbogbo èèyàn kí ó dàbí èmi tìkára mi. Ṣùgbọ́n olúkúlùkù èèyàn ní ẹ̀bùn tirẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀kan bí irú èyí, àti èkejì bí irú èyí ni. Ṣùgbọ́n mo wí fún àwọn àpọ́n àti opó pé ó dára fún wọn bí wọ́n bá wà gẹ́gẹ́ bí èmi ti wà. Ṣùgbọ́n bí wọn kò bá lè mára dúró, kí wọn kí ó gbéyàwó, nítorí ó sàn láti gbéyàwó ju àti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lọ. Ṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo sì pàṣẹ fún, ṣùgbọ́n kì í ṣe èmi, bí kò ṣe Olúwa, kí aya má ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n bí ó bá sì fi í sílẹ̀, kí ó wà lé àìlọ́kọ, tàbí kí ó bá ọkọ rẹ̀ làjà, kí ọkọ kí ó má ṣe kọ aya rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn yòókù ni mo wí fún, kì í ṣe Olúwa. Bí arákùnrin kan bá lé aya tí kò gbàgbọ́, bí inú rẹ̀ bá sì dùn láti máa bá a gbé, kí ó má ṣe kọ̀ ọ́ sílẹ̀. Àti obìnrin tí ó ní ọkọ tí kò gbàgbọ́, bí inú rẹ̀ bá sì dùn sí láti máa bá a gbé, kí ó má ṣe fi í sílẹ̀. Nítorí tí a ó sọ aláìgbàgbọ́ ọkọ náà di mímọ́ nínú aya rẹ̀, a sì sọ aláìgbàgbọ́ aya náà di mímọ́ nínú ọkọ rẹ̀. Bí kò ṣe bẹ́ẹ̀, àwọn ọmọ yín ìbá jẹ́ aláìmọ́, ṣùgbọ́n nísìnyí wọ́n di mímọ́. Ṣùgbọ́n bí aláìgbàgbọ́ náà bá lọ, jẹ́ kí ó máa lọ. Arákùnrin tàbí arábìnrin kan kò sí lábẹ́ ìdè nítorí irú ọ̀ràn báwọ̀nyí, ṣùgbọ́n Ọlọ́run pè wá sí àlàáfíà. Nítorí ìwọ ti ṣe mọ̀, ìwọ aya,
bí ìwọ gba ọkọ rẹ là, tàbí ìwọ ti ṣe mọ̀, ìwọ ọkọ, bí ìwọ gba aya rẹ là. Ipò tí Ọlọ́run yàn fún ẹnì kọ̀ọ̀kan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti pín fún olúkúlùkù èèyàn, bí Olúwa ti pè olúkúlùkù, bẹ́ẹ̀ ni kó sì máa rìn. Bẹ́ẹ̀ ni mo sì ń ṣe ìlànà nínú gbogbo ìjọ. A ha pè ẹnìkan tí ó di kọlà, kí ó sì má ṣe di aláìkọlà. A ha pè ẹnìkan tí kò kọlà, kí ó má ṣe kọlà. Ìkọlà kò jẹ́ nǹkan, àti àkọlà kò jẹ́ nǹkan, bí kò ṣe pípa òfin Ọlọ́run mọ́. Kí olúkúlùkù èèyàn kí ó dúró nínú ìpè nípasẹ̀ èyí tí a ti pè é. A pè ọ́ nígbà tí ìwọ jẹ́ ẹrú, má ṣe kà á sí, ṣùgbọ́n bí ìwọ bá lè di òmìnira, kúkú ṣe èyí ni. Nítorí ẹni tí a pè nínú Olúwa tí ń ṣe ẹrú, ó di ẹni òmìnira ti Olúwa. Gẹ́gẹ́ bí ẹni tí a pè tí ó jẹ́ òmìnira, ó di ẹrú Kristi. A ti rà yín ní iye kan, ẹ má ṣe di ẹrú èèyàn. Ará, kí olúkúlùkù èèyàn nínú èyí tí a pè é, kí ó dúró nínú ọ̀kan náà pẹ̀lú Ọlọ́run. Ọ̀rọ̀ fún àwọn tí kò tíì ṣègbéyàwó àti àwọn opó. Ṣùgbọ́n nípa ti àwọn wúńdíá, èmi kò ní àṣẹ Olúwa, ṣùgbọ́n mo fún yín ní ìmọ̀ràn, bí ẹni tí ó rí àánú Olúwa gbà láti jẹ́ olódodo. Nítorí náà mo rò pé èyí dára nítorí wàhálà nísinsìnyí. Èyí ni pé ó dára fún èèyàn kí ó wà bẹ́ẹ̀. A ti dè ọ́ mọ́ aya rí bí? Má ṣe wá ọ̀nà láti tú u kúrò. A ti tú ọ kúrò lọ́wọ́ aya bí? Má ṣe wá aya nì. Ṣùgbọ́n bí ìwọ bá sì gbéyàwó, ìwọ kò dẹ́ṣẹ̀. Bí a bá sì gbé wúńdíá ní ìyàwó, òun kò dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n irú àwọn wọn nì yóò ní wàhálà nípa ti ara. Ṣùgbọ́n mo dá yín sí. Ṣùgbọ́n èyí ni mo ń wí, ará, fẹ́ kúkúrú lé àkókò láti ìsinsìnyí lọ, pé kí àwọn tí ó lé aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń sọkún bẹ́ẹ̀ wọn kò sọkún rí, àti àwọn tí ń yọ̀ bẹ́ẹ̀ wọn kò yọ̀ rí, àti àwọn tí ń rà bẹ́ẹ̀ wọn kò ní rí, àti àwọn tí ń lo ayé yìí bẹ́ẹ̀ tí kò ṣàṣejù, nítorí àṣà ayé yìí ń kọjá lọ. Ṣùgbọ́n èmi fẹ́ kí ẹ̀yin kí ó wà láìṣe àníyàn. Ẹni tí kò gbéyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti Olúwa, bí ó ti ṣe lè wu Olúwa. Ṣùgbọ́n ẹni tí ó gbéyàwó a máa ṣètọ́jú ohun tí í ṣe ti ayé, bí ó ti ṣe lè wu aya rẹ̀. Ìyàtọ̀ sì wà pẹ̀lú láàrin obìnrin tí a gbé ní ìyàwó àti wúńdíá. Obìnrin tí a kò gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti Olúwa, kí òun kó lè jẹ́ mímọ́, lé ara àti lé ẹ̀mí. Ṣùgbọ́n ẹni tí a gbé ní ìyàwó a máa tọ́jú ohun tí í ṣe ti ayé, bí yóò ti ṣe lè wu ọkọ rẹ̀. Èyí ni ó ti ń wí fún èrè ara yín, kì í ṣe láti dẹ́kun fún yín, ṣùgbọ́n nítorí èyí tí ó tọ́, àti kí ẹ̀yin kí ó lè máa sin Olúwa láìsí ìyapa ọkàn. Ṣùgbọ́n bí ẹnìkan bá rò pé òun kò lè ṣe ohun tí ó yẹ sí wúńdíá ọmọbìnrin rẹ̀, bí ó bá ti di obìnrin, bí ó bá sì tọ́ ọ bẹ́ẹ̀, jẹ́ kí ó ṣe bí ó ti fẹ́, òun kò dẹ́ṣẹ̀, jẹ́ kí wọ́n gbé ìyàwó. Ṣùgbọ́n ẹni tí ó dúró ṣinṣin lé ọkàn rẹ̀, tí kò ní àìgbọdọ̀ má ṣe, ṣùgbọ́n tí ó lé agbára lórí ìfẹ́ ara rẹ̀, tí ó sì ti pinnu lé ọkàn rẹ̀ pé òun pa wúńdíá ọmọbìnrin òun mọ́, yóò ṣe rere. Bẹ́ẹ̀ sì lẹ́ni tí ó fi wúńdíá ọmọbìnrin fúnni ní ìgbéyàwó, ó ṣe rere. Ṣùgbọ́n ẹni tí kò fi fúnni ní ìgbéyàwó ṣe rere jù. A fi òfin de obìnrin níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè. Ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú, ó di òmìnira láti bá ẹnikẹ́ni tí ó wù ú gbéyàwó, kìkì nínú Olúwa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ mi, alábùkún fún jùlọ ni bí òun bá dúró bẹ́ẹ̀. Èmi pẹ̀lú sì rò pé mo lé ẹ̀mí Ọlọ́run. Kọ́ríńtì kínní, orí 9. Oúnjẹ tí a fi rúbọ fún òrìṣà. Ṣùgbọ́n ní ti àwọn kan tí a fi rúbọ sí òrìṣà, a mọ̀ pé gbogbo wa lé ó ní ìmọ̀. Ìmọ̀ a máa fẹ̀, ṣùgbọ́n ìfẹ́ ni gbéni ró. Bí ẹnìkan bá sì rò pé òun mọ ohun kan, kò tí ì mọ̀ bí ó ti yẹ tí ìbá mọ̀. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fẹ́ Ọlọ́run, Olúwa rẹ̀ ló di mímọ̀ fún un. Nítorí náà, ní ti jíjẹ àwọn kan tí a fi rúbọ sí òrìṣà,
A mọ̀ pé ohun asán lé òrìṣà lé ayé, àti pé kò sí Ọlọ́run mìíràn bí kò ṣe ọ̀kan ṣoṣo. Nítorí pé bí àwọn tí à ń pè lé Ọlọ́run tilẹ̀ wà, ìbá ṣe lé ọ̀run tàbí lé ayé, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ Ọlọ́run ti wà àti ọ̀pọ̀ olúwa. Ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ní ń bẹ, Baba, lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá, àti ti ẹni tí gbogbo wa í ṣe, àti Olúwa kan ṣoṣo Jésù Kristi, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà, àti àwa nípasẹ̀ rẹ̀. Ṣùgbọ́n àmọ̀ yìí kò sí nínú gbogbo èèyàn. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn tí ó ti ń bọ òrìṣà pẹ́ títí fi di ìsinsìnyí jẹ́ bí ohun tí a fi rúbọ sí òrìṣà, àti èrò ọkàn wọn tí ó ṣe àìlera sì di aláìmọ́. Ṣùgbọ́n ó jẹ́ kí ó mú wa súnmọ́ Ọlọ́run, nítorí pé kìí ṣe bí àwa bá jẹ lé àwa ó sàn jù, tàbí àwa kò sì jẹ àwa burú jù. Ṣùgbọ́n ẹ máa kíyèsára kí òmìnira yín kó má ṣe di ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹni tí ó ṣe àìlera. Nítorí pé bí ẹnìkan tí ó bá rí ìwọ tí ó ní ìmọ̀ bá jókòó ti oúnjẹ ní ilé òrìṣà, bí wọ́n bá ṣe aláìlera, ọkàn rẹ̀ kì yóò há dúró láti máa jẹ nǹkan wọ̀nnì tí a fi rúbọ sí òrìṣà. Àti nípa ìmọ̀ rẹ̀ lé àìlera arákùnrin, nítorí ẹni tí Kristi ṣe kú yóò fi ṣègbé. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣe sí àwọn arákùnrin bẹ́ẹ̀, tí ẹ sì ń pa ọkàn wọn tí í ṣe àìlera lára, ẹ̀yin ń ṣe sí Kristi. Nítorí náà, bí oúnjẹ bá mú arákùnrin mi kọsẹ̀, èmi kì yóò sì jẹ ẹran mọ́ títí láé, kí èmi má bàa mú arákùnrin mi kọsẹ̀. Kọ́ríńtì kínní, orí 9. Iṣẹ́ àti ẹ̀tọ́ àpọ́stélì. Àpọ́stélì kọ́ èmi ṣe bí? Èmi kò wà lé òmìnira. Èmi kò ti rí Jésù Kristi Olúwa wa. Iṣẹ́ mi kọ́ ẹ̀yin ṣe nínú Olúwa. Bí èmi kìí ṣe àpọ́stélì fún àwọn ẹlòmíràn, ṣùgbọ́n dájúdájú àpọ́stélì lèmi ṣe fún yín. Nítorí èdìdì iṣẹ́ àpọ́stélì mi lẹ̀yin ṣe nínú Olúwa. Èsì mi fún àwọn tí ń wádìí mi lè yìí: àwa kò há lé agbára láti máa jẹ àti láti máa mu. Àwa kò há lé agbára láti máa mú aya tí í ṣe arábìnrin kiri, gẹ́gẹ́ bí àwọn àpọ́stélì mìíràn, àti bí àwọn arákùnrin Olúwa àti Kéfà. Tàbí èmi nìkan àti Bánábà, àwa kò há lé agbára láti jókòó lé àìṣiṣẹ́. Ta ni ń lọ sí ogun nígbà kan rí ní ìnáwó ara rẹ̀? Ta ni gbin ọgbà àjàrà tí kì í sì jẹ nínú èso rẹ̀? Tàbí ta ni bọ́ ọ̀wọ́ ẹran tí kì í sì jẹ nínú wàrà ọ̀wọ́ ẹran náà? Mi a sọ̀rọ̀ nǹkan wọ̀nyí bí èèyàn, tàbí òfin kò wí bákan náà pẹ̀lú bí? Nítorí tí a ti kọ ọ́ nínú òfin Mósè pé ìwọ kò gbọdọ̀ pa màlúù tí ń pakà lé ẹnu mọ́. Ìyá ṣe màlúù lé Ọlọ́run ṣe ìtọ́jú bí? Tàbí ó ń sọ yìí pátápátá nítorí wa? Nítòótọ́ nítorí wa lè a ṣe kọ̀wé yìí, kẹ́yìn tí ń tulẹ̀ kí ó lè máa tulẹ̀ ní ìrètí, àti ẹni tí ń pakà kí ó lè ní ìrètí àti ṣe olùbápín nínú rẹ̀. Bí a bá ti fúrúgbìn ohun ti ẹ̀mí fún yín, òun ńlá ha ni bí àwa bá ká ohun ti yín tí í ṣe ti ara. Bí àwọn ẹlòmíràn bá ṣe alábàápín nínú agbára yìí lórí yín, àwa kọ́ ẹni tó tọ́ fún jù, ṣùgbọ́n àwa kò lè lo agbára yìí, ṣùgbọ́n àwa farada ohun gbogbo, kí àwa kó má bàa ṣe ìdènà fún ìyìnrere Kristi. Ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nípa ohun mímọ́, wọn a máa jẹ nínú ohun ti tẹ́ḿpìlì, àti àwọn tí dúró ti pẹpẹ, wọn a máa ṣe àjọpín pẹ̀lú pẹpẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Olúwa sì ṣe ìlànà pé àwọn tí wàásù ìhìnrere kí wọ́n sì máa jẹ nípa ìhìnrere. Ṣùgbọ́n èmi kò lo ọ̀kan nínú nǹkan wọ̀nyí, bẹ́ẹ̀ lèmi kò sì kọ̀wé nǹkan wọ̀nyí, nítorí kí a lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún mi. Nítorí pé ó sàn fún mi kí èmi kúkú ju kí ẹnikẹ́ni kó sọ ògo mi di asán. Nítorí pé mo ti ń wàásù ìhìnrere, èmi kò lé ohun tí èmi ó fi ṣògo, nítorí pé àìgbọdọ̀ má ṣe wà lórí mi. Àní mo gbé, bí èmi kò bá wàásù ìhìnrere, nítorí pé bí mo bá ṣe nǹkan yìí tinútinú mi, mo lé èrè kan, ṣùgbọ́n bí kò bá ṣe tinútinú mi, a ti fi iṣẹ́ ìríjú lé mi lọ́wọ́. Jẹ́ kí ni a lé èrè mi? Pé nígbà tí mo bá ń wàásù ìhìnrere Kristi fún ni
láì ní ìnáwó, kí èmi kó má ṣe lo agbára mi nínú ère ní kíkún. Nítorí bí mo bá jẹ́ òmìnira kúrò lọ́dọ̀ gbogbo èèyàn, mo sọ ara mi di ẹrú gbogbo wọn, kí èmi kó lè jèrè púpọ̀ sí i. Àti fún àwọn Júù, mo dàbí Júù, kí èmi kó lè jèrè àwọn Júù. Fún àwọn tí ń bẹ lábẹ́ òfin, bẹ́ẹ̀ tí ń bẹ lábẹ́ òfin, kí èmi kó lè jèrè àwọn tí ń bẹ lábẹ́ òfin. Fún àwọn aláìlófin, bí aláìlófin, èmi kì í ṣe aláìlófin sí Ọlọ́run, ṣùgbọ́n èmi ń bẹ lábẹ́ òfin sí Kristi, kí èmi kó lè jèrè àwọn aláìlófin. Fún àwọn aláìlera, mo di aláìlera, kí èmi kó lè jèrè àwọn aláìlera. Mo di ohun gbogbo fún gbogbo ènìyàn, kí èmi kó lè gbadé ẹ̀là bí ó ti wù kí ó rí. Èmi sì ṣe ohun gbogbo nítorí ti ìhìnrere, kí èmi kí ó lè jẹ́ alábàápín nínú rẹ̀ pẹ̀lú yín. Ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń sáré ìje, gbogbo wọn ní sáré ní tòótọ́, ṣùgbọ́n ẹnìkan ní gba èrè náà. Ẹ sáré bẹ́ẹ̀, kí ẹ̀yin kó lè rí ìgbà. Àti olúkúlùkù ẹni tí ń jìjàdù àti borí, a máa ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ohun gbogbo. Ǹjẹ́ wọ́n ṣe é láti gbadé ìdíbàjẹ́, ṣùgbọ́n àwa èyí tí kì í díbàjẹ́. Nítorí náà, bẹ́ẹ̀ lèmi ń sáré, kì í ṣe bí ẹni tí kò dá lójú. Bẹ́ẹ̀ lèmi ń jà, kì í ṣe bí ẹnìkan tí lu afẹ́fẹ́. Ṣùgbọ́n èmi ń pọ́n ara mi lójú, mo sì mú wá sábẹ́ ìtẹríba, pé lẹ́yìn tí mo bá wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun, kí èmi tìkára mi má ṣe di ẹni ìtanù. Kọ́ríńtì kínní, orí 10. Ìkìlọ̀ nípa ìbọ̀rìṣà. Nítorí èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀. Ará, bí gbogbo àwọn baba wa ti wà lábẹ́ àwọ̀sánmọ̀, tí gbogbo wọn sì la òkun já, tí a sì baptisi gbogbo wọn sí Mósè nínú àwọ̀sánmọ̀ àti nínú òkun, tí gbogbo wọn sì jẹ oúnjẹ ẹ̀mí kan náà, tí gbogbo wọn sì mu mímu ẹ̀mí kan náà. Nítorí pé àwọn mu nínú àpáta ẹ̀mí tí ń tọ̀ wọ́n lẹ́yìn, Kristi lé àpáta náà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ni inú Ọlọ́run kò dùn sí, nítorí pé a bì wọ́n ṣubú lé aginjù. Nǹkan wọ̀nyí sì já sí àpẹẹrẹ fún àwa, kí àwa kó má bàa ṣe ìfẹ́kùfẹ́ ohun búburú, gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kùfẹ́. Bẹ́ẹ̀ ni kẹ́yin kó má ṣe jẹ́ abọ̀rìṣà, bí àwọn mìíràn nínú wọn, bí a ti kọ pé, àwọn èèyàn náà jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dé láti ṣeré. Bẹ́ẹ̀ ni kí àwa kó má ṣe ṣe àgbèrè, gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe, tí 11,000 èèyàn sì ṣubú lé ijọ́ kan. Bẹ́ẹ̀ ni kí àwa kó má ṣe dán Olúwa wò, gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti dán wò, tí a sì fi ejò run wọ́n. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kó má ṣe kùn, gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti kùn, tí a sì ti ọwọ́ olùparun run wọ́n. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa. A sì kọ̀wé wọn fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyèsára, kí ó má bàa ṣubú. Kò sí ìdánwò kan tó ti bá yín, bí kò ṣe rí èyí tó mọ níwọ̀n fún èèyàn, ṣùgbọ́n lódodo lé Ọlọ́run, ẹni tí kì yóò jẹ́ kí a dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà á, ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìdánwò náà, kí ẹ̀yin kí ó bá lè gbà á. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà. Èmi ń sọ̀rọ̀ bí ẹni pé fún ọlọ́gbọ́n, ẹ gba èyí tí mo wí rò. Ago ìbùkún tí àwa ń súré sí, ìdàpọ̀ ẹ̀jẹ̀ Kristi kọ́ í ṣe. Àkàrà tí àwa ń bù, ìdàpọ̀ ara Kristi kọ́ í ṣe. Nítorí pé àwa tí í ṣe ọ̀pọ̀lọpọ̀ já sí àkàrà kan, ara kan, nítorí pé gbogbo wa lé ó jùmọ̀ ń pín nínú àkàrà kan nì. Ẹ wo Ísírẹ́lì nípa ti ara, àwọn tó ń jẹun ẹbọ, wọn kì í ha ṣe alábàápín pẹpẹ. Ǹjẹ́ kí ni mo wí? Pé ohun tí a fi rúbọ sí òrìṣà jẹ́ nǹkan, tàbí pé òrìṣà jẹ́ nǹkan. Ṣùgbọ́n ohun tí mo wí ni pé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ, wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù, kì í sì ṣe sí Ọlọ́run. Èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó máa bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín. Ẹ̀yin kò lè mú ago Olúwa àti ago àwọn ẹ̀mí èṣù. Ẹ̀yin kò lè ṣe àjọpín ní tábìlì Olúwa àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù.
àwa ha mú Olúwa jowú bí? Àwa ha lé agbára jù ú lọ? Ẹ ṣe ohun gbogbo fún ògo Ọlọ́run. Ohun gbogbo ló yẹ fún mi, ṣùgbọ́n kìí ṣe ohun gbogbo lé ó lé èrè. Ohun gbogbo ló yẹ fún mi, ṣùgbọ́n kìí ṣe ohun gbogbo ní gbé ní ró. Kí ẹnikẹ́ni má ṣe wá ti ara rẹ̀, ṣùgbọ́n kí olúkúlùkù máa wá ire ọmọnìkejì rẹ̀. Ohunkóhun tí a bá ń tà lé ọjà ni kí ẹ máa jẹ, láì béèrè nǹkan nítorí ẹ̀rí ọkàn. Nítorí pé ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Bí ọ̀kan nínú àwọn tí kò gbàgbọ́ bá pè yín sí bí àsè, bí ẹ̀yin bá sì fẹ́ lọ, ohunkóhun tí a bá gbé kalẹ̀ níwájú yín ni kí ẹ jẹ, láì béèrè nǹkan nítorí ẹ̀rí ọkàn. Ṣùgbọ́n bí ẹnìkan bá wí fún yín pé a ti fi èyí ṣẹbọ, ẹ má ṣe jẹ nítorí ẹni tí ó fi hàn yín, àti nítorí ẹ̀rí ọkàn, nítorí pé ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Mo ní ẹ̀rí ọkàn kìí ṣe ti ara rẹ, ṣùgbọ́n ti ẹnìkejì rẹ. Nítorí èṣe tí a fi ẹ̀rí ọkàn ẹlòmíràn dá òmìnira mi lẹ́jọ́. Bí n bá fi ọpẹ́ jẹ, èṣe tí a fi ń sọ̀rọ̀ mi ní búburú nítorí ohun tí èmi dúpẹ́ fún. Nítorí náà bí ẹ̀yin bá ń jẹ, tàbí bí ẹ̀yin bá ń mu, tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Ẹ má ṣe jẹ ohun ìkọ̀sẹ̀, ìbá ṣe fún àwọn Júù, tàbí fún àwọn Hélénì, tàbí fún ìjọ Ọlọ́run. Àní bí èmi ti ń wu gbogbo èèyàn lé ohun gbogbo, láì wá ìrètí ara mi, bí ìrètí ọ̀pọ̀lọpọ̀, kí a lè gbà wọ́n là. Kọ́ríńtì kínní, orí 11. Ẹ máa ṣe àfarawé mi, àní gẹ́gẹ́ bí mo ti ń ṣe àfarawé Kristi. Obìnrin láti bo orí nínú ìsìn. Ǹjẹ́, ará, mo yìn tí ẹ̀yin rántí mi nínú ohun gbogbo, tí ẹ̀ ti di ẹ̀kọ́ wọn ní mú ṣinṣin, àní gẹ́gẹ́ bí mo ti fi wọ́n lé yín lọ́wọ́. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé Kristi lé orí olúkúlùkù ọkùnrin, orí obìnrin sì lé ọkọ rẹ̀, àti orí Kristi sì lé Ọlọ́run. Olúkúlùkù ọkùnrin tí ń gbàdúrà tàbí tí ń sọtẹ́lẹ̀ tí ó borí rẹ̀, ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀. Ṣùgbọ́n olúkúlùkù obìnrin tí ń gbàdúrà tàbí tí ń sọtẹ́lẹ̀ lé àìborí rẹ̀, ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀. Nítorí ọ̀kan náà ni pẹ̀lú ẹni tí ó fárí. Nítorí bí obìnrin kò bá bo orí rẹ̀, ẹ jẹ́ kí ó rẹ́ irun rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun ìtìjú ni fún obìnrin láti rẹ́ irun tàbí láti fárí rẹ̀, jẹ́ kí ó bo orí. Nítorí nítòótọ́ kò yẹ kí ọkùnrin kí ó bo orí rẹ̀, níwọ̀n bí òun ti jẹ́ àwòrán àti ògo Ọlọ́run, ṣùgbọ́n obìnrin ní í ṣe ògo ọkùnrin. Nítorí ọkùnrin kò ti ara obìnrin wá, ṣùgbọ́n obìnrin ni ó ti ara ọkùnrin wá. Bẹ́ẹ̀ ni a kò dá ọkùnrin nítorí obìnrin, ṣùgbọ́n a dá obìnrin nítorí ọkùnrin. Nítorí èyí ló fi yẹ fún obìnrin láti lé àmì àṣẹ lé orí rẹ̀ nítorí àwọn áńgẹ́lì. Ṣùgbọ́n ọkùnrin kò lè ṣe láìsí obìnrin. Bẹ́ẹ̀ ni obìnrin kò lè ṣe láìsí ọkùnrin nínú Olúwa. Nítorí gẹ́gẹ́ bí obìnrin ti ara ọkùnrin wá, bẹ́ẹ̀ lé ọkùnrin ti pasẹ̀ obìnrin wá pẹ̀lú. Ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run lé gbogbo ti wá. Ẹ gbàárò láàrin ẹ̀yin tìkára yín. Ó wá tọ́ kí obìnrin kó máa gbàdúrà sí Ọlọ́run láìborí. Àní ẹ̀dá tìkára rẹ̀ kò wá kọ́ yín pé bí ọkùnrin kan bá ní irun gígùn, àbùkù ni fún un. Ṣùgbọ́n bí obìnrin bá ní irun gígùn, ògo ló jẹ́ fún un, nítorí tí a fi irun rẹ̀ fún ìbòrí. Ṣùgbọ́n bí ẹnìkan bá dàbí ẹni tí ó fẹ́ràn ìyàn jíjà, àwa kò ní irú àṣà bẹ́ẹ̀, tàbí àwọn ìjọ Ọlọ́run. Ìwà tí kò dára nípa oúnjẹ alẹ́ Olúwa. Ṣùgbọ́n ní ti àṣẹ tí mo fún yín yìí, èmi kò yìn yín pé ẹ̀yin péjọ kìí ṣe fún rere, ṣùgbọ́n fún búburú. Nítorí lọ́nà ìkíní, mo gbọ́ pé nígbà tí ẹ̀yin péjọ ní ìjọ, ìyapa ń bẹ láàrin yín. Mo sì gbà á gbọ́ lé apá kan, nítorí pé kò lè jẹ́ kí ó mọ̀ sí àdàmọ̀ pẹ̀lú láàrin yín, kí àwọn tí ó dájú láàrin yín bá lè farahàn. Nítorí náà, nígbà tí ẹ̀yin bá péjọ sí ibì kan náà, kìí ṣe láti jẹ oúnjẹ Olúwa. Nítorí pé nígbà tí ẹ̀yin bá ń jẹun, olúkúlùkù ń kọ́ jẹ oúnjẹ tirẹ̀, ebi a sì máa pa ẹnìkan, ọtí a sì máa pa ẹnìkejì.
Kí ńlá, ẹ̀yin kò ní ilé níbi tí ẹ ó máa jẹ, tí ẹ ó sì máa mu, tàbí ẹ̀yin gan ìjọ Ọlọ́run, èyí sì ń dojú ti àwọn tí kò ní. Kí lèmi ó wí fún yín? Èmi ó ha yìn yín nínú èyí? Èmi kò yìn yín. Oúnjẹ alẹ́ Olúwa. Nítorí pé lọ́wọ́ Olúwa lèmi ti gba èyí tí mo sì ti fi fún yín, pé Jésù Olúwa lé òru ọjọ́ náà tí a fi hàn. Ó mú àkàrà, nígbà tí ó sì dúpẹ́, ó bù ú, ó sì wí pé, gbà, jẹ. Èyí lé ara mi tí a bù fún yín. Ẹ máa ṣe èyí ní ìrántí mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló sì mú ago lẹ́yìn oúnjẹ. Ó wí pé, ago yìí ni májẹ̀mú tuntun nínú ẹ̀jẹ̀ mi. Nígbàkúgbà tí ẹ̀yin bá ń mu, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Nítorí nígbàkúgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí, tí ẹ̀yin bá sì ń mu ago yìí, ẹ̀yin kéde ikú Olúwa tí yóò fi dé. Jíjẹ oúnjẹ alẹ́ Olúwa láìyẹ. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà, tí ó sì mu ago Olúwa láìyẹ, yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ Olúwa. Ṣùgbọ́n kí èèyàn kó wádìí ara rẹ̀ dájú, bẹ́ẹ̀ ni kó sì jẹ nínú àkàrà náà, kí ó sì mu nínú ago náà. Nítorí ẹnikẹ́ni tí ó bá ń jẹ, tí ó bá sì ń mu láì mọ ara Olúwa yàtọ̀, ó ń jẹ, ó sì ń mu fún ẹ̀bi ara rẹ̀. Nítorí ìdí èyí lé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùnrùn, tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn. Ṣùgbọ́n bí àwa bá ń wádìí ara wa, a kì yóò dá wa lẹ́jọ́. Ṣùgbọ́n nígbà tí a bá ń dá wa lẹ́jọ́, láti ọwọ́ Olúwa la ti ń nà wá, kí ẹ má bàa dá wa lẹ́bi pẹ̀lú ayé. Nítorí náà, ẹ̀yin ará mi, nígbà tí ẹ̀yin bá péjọ láti jẹun, ẹ máa dúró de ara yín. Bí ebi bá ń pa ẹnikẹ́ni, kí ó jẹun ní ilé, kí ẹ̀yin kó má bàa péjọ fún ẹ̀bi. Ìyókù lé èmi ó sì tò lẹ́sẹẹsẹ nígbà tí mo bá dé. Kọ́ríńtì kínní, orí 12. Àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí, ará, èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè. Ẹ̀yin mọ̀ pé nígbà tí ẹ̀yin jẹ́ kèfèrí, a fà yín lọ sọ́dọ̀ àwọn òde òrìṣà, lọ́nàkọnà tí a fà yín. Nítorí náà mo fẹ́ kí ẹ mọ̀ pé kò sẹ́ni tí ń sọ̀rọ̀ nípa ẹ̀mí Ọlọ́run kí ó wí pé ẹni ìfibú ni Jésù, àti pé kò sẹ́ni tí ó lè wí pé Olúwa ni Jésù, bí kò ṣe nípa ẹ̀mí mímọ́. Ǹjẹ́ onírúurú ẹ̀bùn ló wà, ṣùgbọ́n ẹ̀mí kan náà ni. Onírúurú iṣẹ́ ìránṣẹ́ ló sì wà, Olúwa kan náà sì ni. Onírúurú iṣẹ́ ló sì wà, ṣùgbọ́n Ọlọ́run kan náà ni, ẹni tí ń ṣiṣẹ́ gbogbo wọn nínú gbogbo wọn. Ṣùgbọ́n à ń fi ìfihàn ẹ̀mí fún olúkúlùkù èèyàn láti fi jèrè. Nítorí tí a fi ọ̀rọ̀ ọgbọ́n fún ẹnìkan nípa ẹ̀mí, àti fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn ẹ̀bùn ìmúláradá nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu ṣíṣe, àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀, àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, àti fún ẹlòmíràn onírúurú èdè, àti fún ẹlòmíràn ìtumọ̀ èdè. Ṣùgbọ́n gbogbo wọ̀nyí lé ẹnìkan ní, àní ẹ̀mí kan náà ń ṣe. Ó ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù ú. Gbogbo ìjọ jẹ́ ẹ̀yà ara kan, nítorí gẹ́gẹ́ bí ara ti jẹ́ ọ̀kan, tí ó sì lé ẹ̀yà púpọ̀, ṣùgbọ́n tí gbogbo ẹ̀yà ara ti ṣe púpọ̀ jẹ́ ara kan. Bẹ́ẹ̀ sì ni Kristi pẹ̀lú. Nítorí pé nínú ẹ̀mí kan lé a ti baptisi gbogbo wa sínú ara kan, ìbáà ṣe Júù tàbí Hélénì, ìbáà ṣe ẹrú tàbí òmìnira. A sì ti mú gbogbo wa mu nínú ẹ̀mí kan, nítorí pé ara kìí ṣe ẹ̀yà kan, bí kò ṣe púpọ̀. Bí ẹsẹ̀ bá wí pé, nítorí èmi kìí ṣe ọwọ́, èmi kìí ṣe ti ara, èyí kò wí pé kìí ṣe ti ara. Bí etí bá sì wí pé, nítorí tí èmi kìí ṣe ojú, èmi kìí ṣe ti ara, èyí kò wí pé kìí ṣe ti ara. Bí gbogbo ara bá jẹ́ ojú, níbo ni ìgbọ́ràn bá gbé wà? Bí gbogbo rẹ̀ bá sì jẹ́ ìgbọ́ràn, níbo ni ìgbóòórùn ìbá gbé wà? Ṣùgbọ́n nísinsìnyí, Ọlọ́run ti fi ẹ̀yà sínú ara, olúkúlùkù wọn gẹ́gẹ́ bí ó ti wù ú.
tí gbogbo wọn bá sì jẹ́ ẹ̀yà kan, níbo lè ra ìbágbé wà? Ṣùgbọ́n ìsinsìnyí wọ́n jẹ́ ẹ̀yà púpọ̀ ṣùgbọ́n ara kan. Ojú kò sì lè wí fún ọwọ́ pé, èmi kò ní fi ọ́ ṣe, tàbí kí orí wí ẹ̀wẹ̀ fún ẹsẹ̀ pé, èmi kò ní fi yín ṣe. Ṣùgbọ́n àwọn ẹ̀yà ara wọn nì tí ó dàbí ẹni pé wọ́n ṣe àìlera jù, àwọn ńlá kò lè ṣe aláìní jù, àti àwọn ẹ̀yà ara wọn nì tí a bá rò pé wọ́n ṣe àìlọ́lá jù, lórí ìwọ̀nyí là wá fi ọlá sí jù. Bẹ́ẹ̀ ni ibi àyè wa sì ní ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ jù, nítorí pé àwọn ibi tí ó lé ẹ̀yẹ lé ara wa kò yẹ fún ohun kan, ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ara lọ́kan, ó sì fi ọ̀pọ̀lọpọ̀ ọlá fún ibi tí ó ṣe aláìní, kí ìjọba kó má ṣe sí nínú ara, ṣùgbọ́n kí àwọn ẹ̀yà ara kó lè máa ṣe àníyàn kan náà fún ara wọn. Bí ẹ̀yà kan bá sì ń jìyà, gbogbo ẹ̀yà sì jùmọ̀ máa bá jìyà, tàbí bí a bá ń bọlá fún ẹ̀yà kan, gbogbo ẹ̀yà jùmọ̀ bá yọ̀. Ǹjẹ́ ara Kristi lè ẹ̀yin ṣe? Olúkúlùkù yín sì jẹ́ ẹ̀yà ara rẹ̀. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. Èkíní, àwọn àpọ́stélì. Èkejì, àwọn wòlíì. Ẹ̀kẹta, àwọn olùkọ́ni. Lẹ́yìn náà iṣẹ́ ìyanu. Lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso, onírúurú èdè. Gbogbo wọn ní í ṣe àpọ́stélì bí? Gbogbo wọn ní í ṣe wòlíì bí? Gbogbo wọn ní í ṣe olùkọ́ni bí? Gbogbo wọn ní í ṣe iṣẹ́ ìyanu bí? Gbogbo wọn ni ó lé ẹ̀bùn ìmúláradá bí? Gbogbo wọn ni wọ́n fi onírúurú èdè fọ̀ bí? Gbogbo wọn ní í ṣe ìtumọ̀ bí? Ṣùgbọ́n ẹ má fi tara ṣàfẹ́dẹ́ ẹ̀bùn tí ó tóbi jù. Síbẹ̀, èmi ó fi ọ̀nà kan tí ó tayọ rékọjá hàn yín. Kọ́ríńtì kínní, orí 13. Bí mo tilẹ̀ ń fọ̀ onírúurú èdè, àti ti áńgẹ́lì, tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ń dún, tàbí bí kíńbálì olóǹgòrò. Bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀, àti gbogbo ìmọ̀, bí mo sì ní gbogbo ìgbàgbọ́, tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá nípò, tí èmi kò sì ní ìfẹ́, èmi kò jẹ́ nǹkan. Bí mo ti fi gbogbo ìní mi bọ́ àwọn tálákà, bí mo ti fi ara mi fúnni láti sun, tí èmi kò sì ní ìfẹ́, kò lé èrè kan fún mi. Ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kìí ṣe ìlara. Ìfẹ́ kìí sọ̀rọ̀ ìgbéraga, kìí fẹ́, kìí hùwà àìtọ́, kìí wá ohun ti ara rẹ̀, a kìí mú bínú, bẹ́ẹ̀ ni kìí gbìrò ohun búburú, kìí yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́. A máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyàrán ohun gbogbo. Ìfẹ́ kìí yẹ̀ láé. Bí ó bá yẹ pé ìsọtẹ́lẹ̀ ni, wọn ó dópin. Bí ó bá yẹ pé ẹ̀bùn ahọ́n ni, wọn ó dákẹ́. Bí ó bá yẹ pé ìmọ̀ ni, yóò di asán. Nítorí àwa mọ̀ ilé apá kan, àwa sì ń sọtẹ́lẹ̀ ilé apá kan. Ṣùgbọ́n nígbà tí èyí tó pé bá dé, èyí tí ṣe ti apá kan yóò dópin. Nígbà tí mo wà lé èwe, èmi a máa sọ̀rọ̀ bí èwe, èmi a máa wòye bí èwe, èmi a máa gbèrò bí èwe. Ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán, mo fi ìwà èwe sílẹ̀. Nítorí pé nísinsìnyí, àwa ríran bàìbàì nínú àwòjíìji, ṣùgbọ́n nígbà náà lé ojúkojú, nísinsìnyí ni mo mọ̀ lé apá kan. Ṣùgbọ́n nígbà náà lé èmi ó mọ̀, èyí mo sì ti di mímọ̀ pẹ̀lú. Ǹjẹ́ nísinsìnyí, ìgbàgbọ́, ìrètí, àti ìfẹ́ ń bẹ. Àwọn mẹ́ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Kọ́ríńtì kínní, orí 14. Ẹ̀bùn èdè àjèjì àti ti ìsọtẹ́lẹ̀. Ẹ máa lépa ìfẹ́, kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn ṣíṣe ti ẹ̀mí. Ṣùgbọ́n kẹ́ kúkú lè máa sọtẹ́lẹ̀, nítorí ẹni tí ń sọ̀rọ̀ lé èdè àìmọ̀ kò bá èèyàn sọ̀rọ̀, bí kò ṣe Ọlọ́run. Nítorí kò sí ẹni tí ó gbọ́, ṣùgbọ́n nípa ti ẹni tí ó ń sọ ohun ìjìnlẹ̀.
ṣùgbọ́n ẹ tí ń sọ tẹ́lẹ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ fún ìmúdúró àti ìgbìyànjú àti ìtùnú. Ẹ tí ń sọ̀rọ̀ lé èdè àìmọ́ ń fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n ẹ tí ń sọ tẹ́lẹ̀ ń fi ẹsẹ̀ ìjọ múlẹ̀. Ṣùgbọ́n ìbá wù mí kí gbogbo yín lè máa sọ onírúurú èdè, ṣùgbọ́n kẹ́ kúkú máa sọ tẹ́lẹ̀, nítorí ẹ tí ń sọ tẹ́lẹ̀ pọ̀ ju ẹ tí ń sọ onírúurú èdè lọ. Àyàṣe bí ó bá ń ṣe ìtumọ̀, kíjọ kí ó lè kọ́ ẹ̀kọ́. Ǹjẹ́ ìsinsìnyí, ará, bí mo bá wá sí àárín yín tí mo sì ń sọ̀rọ̀ lé èdè àìmọ̀, èrè kí lèmi ó jẹ́ fún yín, bí kò yẹ pé mò ń bá yín sọ̀rọ̀ yálà nípa ìṣípayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí kò lé ẹ̀mí tí ń dún, ìbá ṣe fèrè tàbí dùùrù, bí kò yẹ pé ìyàtọ̀ bá wà nínú ohùn wọn, a ó ti ṣe mọ ohun tí fèrè tàbí tí dùùrù ń wí. Nítorí pé bí ohùn ìpè kò bá dájú, ta ni yóò múra fún ogun? Bẹ́ẹ̀ sì lé ẹ̀yin, bí kò yẹ pé ẹ̀yin bá ń fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó yé ni, a ó ti ṣe mọ ohun tí à ń wí. Nítorí pé ẹ̀yin ó sọ̀rọ̀ sí òfurufú, ó lè jẹ́ pé onírúurú ohùn ní bẹ lé ayé, kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀. Ǹjẹ́ bí èmi kò mọ ìtumọ̀ ohun náà, èmi ó já sí aláìgbédè sí ẹ tí ń sọ̀rọ̀, ẹ tí ń sọ̀rọ̀ yóò sì já sí aláìgbédè sí mi. Bẹ́ẹ̀ sì lé ẹ̀yin, bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bẹ̀ ẹ̀mí, ẹ máa ṣe àfẹ́rí àti máa pọ̀ sí i fún ìdàgbàsókè ìjọ. Nítorí náà, jẹ́ kí ẹni tí ń sọ̀rọ̀ lé èdè àìmọ̀ gbàdúrà kó sì lè máa ṣe ìtumọ̀. Nítorí bí èmi bá ń gbàdúrà lé èdè àìmọ̀, ẹ̀mí mi ń gbàdúrà, ṣùgbọ́n òye mi jẹ́ aláìléso. Ǹjẹ́ kí ni rè? Èmi ó fi ẹ̀mí gbàdúrà, èmi ó sì fi òye gbàdúrà pẹ̀lú. Èmi ó fi ẹ̀mí kọrin, èmi ó sì fi òye kọrin pẹ̀lú. Bí bẹ́ẹ̀ kọ́, bí ìwọ bá súre nípa ẹ̀mí, báwo ni ẹni tí ń bẹ ní ipò pé yóò ṣe àmì sí ìdúpẹ́ rẹ, nígbà tí kò mọ ohun tí ìwọ ń wí? Nítorí ìwọ dúpẹ́ gidigidi nítòótọ́, ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnìkejì rẹ múlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí èmi ń fọ onírúurú èdè ju gbogbo yín lọ. Ṣùgbọ́n mo fẹ́ kí kíkú fi òye mi sọ̀rọ̀ 5 ní ìjọ, kí n lè kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú, ju 1000 ọ̀rọ̀ lé èdè àìmọ̀. Ará, ẹ má ṣe jẹ́ ọmọdé lé òye, ṣùgbọ́n ẹ jẹ́ ọmọdé lé àrankàn, ṣùgbọ́n lé òye kí ẹ jẹ́ àgbà. A ti kọ nínú òfin pé nípa àwọn aláhàn mìíràn àti elétè mìíràn lèmi ó fi bá àwọn èèyàn yìí sọ̀rọ̀, síbẹ̀ wọn kì yóò gbọ́ tèmi, lé Olúwa wí. Nítorí náà, àwọn ahọ́n já sí àmì kan, kì í ṣe fún àwọn tí ó gbàgbọ́, bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́, bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́. Ǹjẹ́ bí gbogbo ìjọ bá péjọ sí ibì kan, tí gbogbo wọn sì ń fi èdè fọ̀, bí àwọn tí ń ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá, wọn kì yóò há wípé ẹ̀yin ń ṣe wèrè. Ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ tẹ́lẹ̀, tí ẹnìkan tí kò gbàgbọ́ tàbí tí kò ní ẹ̀kọ́ bá wọlé wá, gbogbo yín ni ó fi òye ẹ̀ṣẹ̀ yé, gbogbo ni yóò wádìí rẹ̀. Bẹ́ẹ̀ láti fi àṣírí ọkàn rẹ̀ hàn, bẹ́ẹ̀ ni ó sì dojúbolẹ̀, yóò sin Ọlọ́run, yóò sọ pé nítòótọ́ Ọlọ́run ń bẹ láàrin yín. Ẹ ṣe ohun gbogbo létòlétò. Ǹjẹ́ ẹ ti ṣe ará? Nígbà tí ẹ̀yin péjọpọ̀, tí olúkúlùkù yín sì ní sáàmù kan, ẹ̀kọ́ kan, èdè kan, ìfihàn kan, ìtumọ̀ kan, ẹ máa ṣe ohun gbogbo láti gbéni ró. Bí ẹnìkan bá fi èdè fọ̀, kí ó jẹ́ èèyàn 2 tàbí ó pọ̀ tán, kí ó jẹ́ 3, àti ìyìnlẹ̀ ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan gbúfọ̀. Ṣùgbọ́n bí kò bá sí ògbúfọ̀, kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí àwọn wòlíì 2 bí 3 sọ̀rọ̀, kí àwọn ìyókù sì ṣe ìdájọ́. Bí a bá fi ohunkóhun han ẹni tí ó jókòó níbẹ̀, jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́. Gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ lé ọ̀kọ̀ọ̀kan, kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́, kí a lè tú gbogbo yín ní inú. Ẹ̀mí àwọn wòlíì á sì máa tẹríba fún àwọn wòlíì. Nítorí Ọlọ́run kì í ṣe Ọlọ́run ohun rúdurùdu, ṣùgbọ́n ti àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ìyẹn mímọ́. Ipò obìnrin nínú ìsìn. Jẹ́ kí àwọn obìnrin yín dákẹ́ nínú ìjọ, nítorí a kò fi fún wọn
láti sọ̀rọ̀, ṣùgbọ́n jẹ́ kí wọn kí ó wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Bí wọ́n bá sì fẹ́ kọ́ ohunkóhun, kí wọn kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn ní ilé, nítorí ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Kí ni? Lọ́dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde ni? Tàbí ẹ̀yin nìkan lé ó tọ̀ wá? Gbólóhùn parí nípa ètò ìsìn. Bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì, tàbí òun jẹ́ ẹni tí ó lé ẹ̀mí, jẹ́ kí nǹkan wọ̀nyí tí mo kọ sí yín kí ó yé dájú pé òfin Olúwa ni wọ́n. Ṣùgbọ́n bí ẹnìkan bá jẹ́ òpè, ẹ jẹ́ kí ó jẹ́ òpè. Nítorí náà, ará, ẹ má fi tara ṣàfẹ́rí láti sọ tẹ́lẹ̀, kí ẹ má sì ṣe dánilẹ́kun láti fi èdè fọ̀. Ẹ máa ṣe ohun gbogbo tẹ̀yẹtẹ̀yẹ àti lẹ́sẹlẹ́sẹ. Kọ́ríńtì kìíní, orí 15, àjíǹde Kristi. Ǹjẹ́, ará, èmi sọ ìrere náà di mímọ̀ fún yín, tí mo ti wàásù fún yín, èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà, ní èyí tí ẹ̀yin sì dúró, nípasẹ̀ èyí tí a fi gbà yín là pẹ̀lú. Bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo ti wàásù fún yín mú ṣinṣin, bí kò yẹ pé ẹ̀yin bá gbàgbọ́ lásán, nítorí pé síwájú ohun gbogbo, mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́. Bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé a sì kú rẹ̀, àti pé ó jíǹde ní ijọ́ kẹta, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé ó farahàn Kéfà, lẹ́yìn yìí nì, àwọn 12, lẹ́yìn yìí nì, ó farahàn àwọn ará tí ó ju 500 lọ lẹ́ẹ̀kan náà. Apá kan tí ó pọ̀jù nínú wọn wà títí fi di ìsinsìnyí, ṣùgbọ́n àwọn díẹ̀ ti sùn. Lẹ́yìn yìí nì, ó farahàn Jákọ́bù. Lẹ́yìn náà, fún gbogbo àwọn àpọ́stélì, àti níkẹyìn gbogbo wọn, ó farahàn mí pẹ̀lú, bẹ́ẹ̀ ni tí a bí síwájú àkókò rẹ̀. Nítorí èmi lé ẹni tí ó kéré jù nínú àwọn àpọ́stélì, èmi ẹni tí kò yẹ tí a bá pè lé àpọ́stélì, ní tí mo ṣe inúnibíni sí ìjọ èèyàn Ọlọ́run. Ṣùgbọ́n nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, mo rí bí mo ti rí. Oore-ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi kò sì jẹ́ asán, ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ. Ṣùgbọ́n kì í ṣe èmi, bí kò ṣe oore-ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi. Nítorí náà, ìbá ṣe èmi tàbí àwọn ni, bẹ́ẹ̀ lè àwa wàásù, bẹ́ẹ̀ lẹ̀yin sì gbàgbọ́, àjíǹde òkú. Ǹjẹ́ bí a bá ń wàásù Kristi pé ó ti jíǹde kúrò nínú òkú, èyí á jẹ́ tí àwọn mìíràn nínú yín fi ń wí pé àjíǹde òkú kò sí. Ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí, ǹjẹ́ Kristi kò jíǹde? Bí Kristi kò bá sì jíǹde, ǹjẹ́ asán ni ìwàásù wa, asán sì ni ìgbàgbọ́ yín pẹ̀lú. Pẹ̀lúpẹ̀lú, a mú wa lé ẹlẹ́rìí èké fún Ọlọ́run, nítorí tí àwa jẹ́rìí Ọlọ́run pé ó jí Kristi dìde, ẹni tí òun kò jí dìde. Bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde, nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde, ǹjẹ́ a kò jí Kristi dìde? Bí a kò bá sì jí Kristi dìde, asán ni ìgbàgbọ́ yín, ẹ̀yin wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀. Ǹjẹ́ àwọn pẹ̀lú tí ó sùn nínú Kristi ṣègbé? Bí ó bá sì ṣe pé ní kíkà ayé yìí nìkan lè àwa ní ìrètí nínú Kristi, àwa já sí òtòṣì jùlọ nínú gbogbo ènìyàn. Ǹjẹ́ ìsinyìí, Kristi ti jíǹde kúrò nínú òkú, ó sì di àkọ́bí nínú àwọn tí ó sùn. Nítorí ìgbà tí ó ti ṣe pé nípa èèyàn ni ikú ti wá, nípa èèyàn lè àjíǹde nínú òkú sì ti wá pẹ̀lú. Nítorí bí gbogbo èèyàn ti kú nínú Ádámù, bẹ́ẹ̀ ni a ó sì sọ gbogbo èèyàn di alààyè nínú Kristi, ṣùgbọ́n olúkúlùkù èèyàn ní ipa tirẹ̀. Kristi àkọ́bí, lẹ́yìn yìí ni àwọn tí ń ṣe ti Kristi ní bíbọ̀ rẹ̀. Nígbà náà ni òpin yóò dé, nígbà tó bá ti fi ìjọba fún Ọlọ́run, àní Baba, nígbà tó bá sì ti mú gbogbo àṣẹ àti gbogbo ọlá àti agbára kúrò. Nítorí òun kò lè ṣàìmájọba títí yóò fi gbogbo àwọn ọ̀tá sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun, nítorí ó ti fi gbogbo ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó wí pé ohun gbogbo la fi sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó dájú pé òun nìkan ṣoṣo lé ó kù tí ó fi ohun gbogbo sí i lábẹ́. Nígbà tí a bá sì fi ohun gbogbo sábẹ́ rẹ̀ tán, nígbà náà ni a ó fi ọmọ tìkára rẹ̀ pẹ̀lú sábẹ́ ẹni tí ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀, kí Ọlọ́run kó lè já sí ohun gbogbo lé ohun gbogbo. Ǹjẹ́ kí la àwọn tí a baptisi nítorí òkú yóò ha ṣe, bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde rárá? Nítorí kí la ṣe baptisi wọn nítorí òkú? Nítorí kí la wá ṣe ń bẹ nínú ewu ní wákàtí gbogbo? Mo sọ nípa ayọ̀ tí mo rí lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé
èmi ń kú lójoojúmọ́. Kí a wí bí èèyàn, bí mo bá ẹranko jà ní Éfésù, àǹfààní kí ló jẹ́ fún mi bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde? Ẹ jẹ́ kí a máa jẹ, ẹ jẹ́ kí a máa mu, ọ̀làlẹ̀ àwọ̀ sáà kú, kí a má tàn yín jẹ. Ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́, ẹ jí ìjí òdodo, kí ẹ má sì dẹ́ṣẹ̀, nítorí àwọn ẹlòmíràn kò ní ìmọ̀ Ọlọ́run. Mo sọ èyí kí ojú kó lè tì yín. Ara lẹ́yìn àjíǹde. Ṣùgbọ́n ẹnìkan yóò wí pé, báwo lẹ ó ha jí àwọn òkú dìde? Irú ara wo ni wọ́n padà sí? Ìwọ aláìmòye, ohun tí ìwọ fúnrúgbìn kì í yè, bí kò ṣe pé ó bá kú, àti èyí tí ìwọ fúnrúgbìn, ara tí ń bọ̀ kí ìwọ fúnrúgbìn. Ṣùgbọ́n irúgbìn lásán ni, ìbá ṣe àlìkámà tàbí irú mìíràn. Ṣùgbọ́n Ọlọ́run fún un lé ara bí ó ti wù ú, àti fún olúkúlùkù irú ara tirẹ̀. Gbogbo ẹran ara kì í ṣe ẹran ara kan náà, ṣùgbọ́n ọ̀tọ̀ lé ẹran ara ti ènìyàn, ọ̀tọ̀ lé ẹran ara ti ẹranko, ọ̀tọ̀ ní ti ẹja, ọ̀tọ̀ sì ní ti ẹyẹ. Ara tí òkè ọ̀run ń bẹ, ara tí ayé pẹ̀lú sì ń bẹ. Ṣùgbọ́n ògo tí òkè ọ̀run ọ̀tọ̀, àti ògo tí ayé ọ̀tọ̀. Ọ̀tọ̀ lé ògo tí oòrùn, ọ̀tọ̀ lé ògo tí òṣùpá, ọ̀tọ̀ sì lé ògo tí ìràwọ̀. Ìràwọ̀ ṣáà yàtọ̀ sí ìràwọ̀ lé ògo, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì lé àjíǹde òkú. A gbìn ní ìdíbàjẹ́, a sì jí dìde lé àìdíbàjẹ́. A gbìn lé àìníyìn, a sì jí dìde lé ògo. A gbìn lé àìlera, a sì jí dìde lé agbára. A gbìn lé ara ìyára, a sì jí dìde lé ara ẹ̀mí. Bí ara ìyára bá ń bẹ, ara ẹ̀mí sì ń bẹ. Bẹ́ẹ̀ la ti kọ́ pé Ádámù ọkùnrin ìṣáájú, alààyè ọkàn lé a dá. Ádámù kẹ́yìn, ẹ̀mí ìsọnidààyè. Ṣùgbọ́n èyí tí ń ṣe ẹlẹ́mìí kọ́ tètè ṣáájú, bí kò ṣe èyí tí ń ṣe ara ìyára. Lẹ́yìn náà, èyí tí ń ṣe ẹlẹ́mìí. Ọkùnrin ìṣáájú ti inú erùpẹ̀ wá, ẹni erùpẹ̀. Ọkùnrin kejì, Olúwa láti ọ̀run wá ni. Bí ẹni erùpẹ̀ ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí ó ń ṣe ti erùpẹ̀. Bí ẹni ti ọ̀run ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí ń ṣe ti ọ̀run. Bí àwa sì ti ru àwòrán ẹni erùpẹ̀, bẹ́ẹ̀ ni àwa sì ru àwòrán ẹni ti ọ̀run. Ará, ǹjẹ́ yìí ni mo wí pé ara àwọn ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìdíbàjẹ́ kò lè jogún àìdíbàjẹ́. Kíyèsí, ohun ìjìnlẹ̀ ni mo sọ fún yín. Gbogbo wa kì yóò sùn, ṣùgbọ́n gbogbo alẹ́ ó paláradà. Lọ́gán, ní ìṣẹ́jú, nígbà ìpè kẹ́hìn, nítorí pé yóò dùn, a ó sì jí àwọn òkú dìde lé àìdíbàjẹ́, a ó sì pa wá láradà. Nítorí pé ara ìdíbàjẹ́ yìí kò lè ṣàìgbé àìdíbàjẹ́ wọ̀, àti ara kíkú yìí kò lè ṣàìgbé ara ìkú wọ̀. Ṣùgbọ́n nígbà tí ara ìdíbàjẹ́ yìí bá ti gbé àìdíbàjẹ́ wọ̀, tí ara kíkú bá ti gbé àìkú wọ̀ bẹ́ẹ̀ tán, nígbà náà ni ọ̀rọ̀ tí a kọ yóò sì ṣẹ pé a gbé ikú mì ní ìṣẹ́gun. Ikú, oró rẹ dà, isà òkú, ìṣẹ́gun rẹ dà. Oró ikú lé ẹ̀ṣẹ̀, àti agbára ẹ̀ṣẹ̀ lé òfin. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo. Níwọ̀n bẹ́ẹ̀ yìí ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú Olúwa. Kọ́ríńtì kínní, orí 16, ìtọrẹ onígbàgbọ́. Ǹjẹ́ ní ti ìdáwó fún àwọn èèyàn mímọ́? Bí mo ti fi àṣẹ fún àwọn ìjọ Gàlátíà, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe. Ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀, kí olúkúlùkù yín fi sínú ìṣúra lọ́dọ̀ ara rẹ̀ lé apá kan, gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe rere fún un. Kí ó má ṣe sí ìkójọ nígbà tí mo bá dé. Àti nígbà tí mo bá dé, ẹnikẹ́ni tí ẹ bá fi ìwé yín yàn, àwọn ilé mi ó rán láti mú ẹ̀bùn yín gòkè lọ sí Jerúsálẹ́mù. Bí ó bá ti yẹ kí èmi kí ó lọ pẹ̀lú, wọn ó sì bá mi lọ. Ètò nípa ìrìn àjò. Ṣùgbọ́n èmi ó tọ̀ yín wá nígbà tí èmi bá ti ń kọjá lọ sí Makedonia, nítorí èmi ó kọjá láàrin Makedonia, bóyá èmi ó sì dúró. Àní, èmi á sì lo àkókò òtútù pẹ̀lú yín, kí ẹ̀yin kí ó lè sìn mí lé ọ̀nà àjò mi níbikíbi tí mo bá ń lọ. Nítorí èmi kò fẹ́ rí yín lé ọ̀nà àjò mi nísinsìnyí, nítorí èmi ń retí àti dúró lọ́dọ̀ yín nígbà díẹ̀, bí Olúwa bá fẹ́. Ṣùgbọ́n èmi ó dúró ní Éfésù títí di Pẹ́ńtíkọ́stì, nítorí pé ilẹ̀kùn ńlá àti àìtàsé ṣí sílẹ̀ fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì lé àwọn ọ̀tá tí ń bẹ. Ǹjẹ́ bí Tímótì bá dé, ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù,
nítorí òun ṣe iṣẹ́ Olúwa, bí èmi pẹ̀lú ti ń ṣe. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe kẹ́gàn rẹ̀, ṣùgbọ́n ẹ sì ń jáde lọ́nà àjò lé àlàáfíà, kí òun kí ó lè tọ̀ mí wá, nítorí tí èmi ń wo ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin. Ṣùgbọ́n ní ti Àpọ́lò arákùnrin wa, mo bẹ̀ púpọ̀ kí ó tó tọ̀ yín wá pẹ̀lú àwọn arákùnrin, ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ rẹ̀ rárá láti wá nísinsìnyí, ṣùgbọ́n òun wá nígbà tí ó bá ní àkókò tí ó wọ̀. Gbólóhùn ìparí. Ẹ máa ṣọ́ra, ẹ dúró gangan ní ìgbàgbọ́, ẹ ṣe bí ọkùnrin, ẹ jẹ́ alágbára. Ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín. Jẹ́ mo bẹ̀ yín, ará, ẹ sáà mẹ́lẹ̀ Stefana, bí àwọn ẹni àkóso Akáyà, àti pé wọ́n ti fi ara wọn fún iṣẹ́ ìránṣẹ́ àwọn èèyàn mímọ́, kí ẹ̀yin kí ó tẹríba fún irú àwọn báwọn nì, àti fún olúkúlùkù olùbáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wa tó sì ń ṣe làálàá. Mo yọ̀ fún wíwá Stefana, àti fún Túnátù, àti Ákáíkù, nítorí èyí tí ó kù nípa tiyín, wọ́n ti fi kún un, nítorí tí wọ́n tu ẹ̀mí mi lára, àti tiyín. Nítorí náà, ẹ máa gba irú àwọn tí ó rí bẹ́ẹ̀. Àwọn ìjọ ní Éṣíà ń kí yín. Akúílà àti Pìsíkílà kí yín púpọ̀ nínú Olúwa, pẹ̀lú ìjọ tí ó wà ní ilé wọn. Gbogbo àwọn arákùnrin yín kí yín. Ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín. Ìkíni ti èmi Pọ́ọ̀lù, láti ọwọ́ èmi tìkára mi wá. Bí ẹnikẹ́ni kò bá fẹ́ Jésù Kristi Olúwa, ẹ jẹ́ kí ó di anátẹ́mà. Maranátà. Oore-ọ̀fẹ́ Jésù Kristi Olúwa kí ó pẹ̀lú yín. Ìfẹ́ mi wà pẹ̀lú gbogbo yín nínú Kristi Jésù. Àmín.